balógun ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, ìyẹn the captain of the Super Eagles of Nigeria, John Mikel Obi, ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí lórí ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn gbajúgbajà agbábọ́ọ̀lù Super Eagles méjì ní Ademola Lookman àti Victor Osimhen, tí ó sì jẹ́ pé níṣe ni Mikel Obi ó jẹ́ kó di mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé Osimhen jẹ́ ọmọ tó níwà rẹ̀lẹ̀ àti ọmọ tó nítẹríba tó sì máa ń fi gbogbo ẹ̀mí àti gbogbo ayé ẹ̀ tó fi máa ń gbábọ̀ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles, ṣùgbọ́n ó ní ilá kan kì í ga ju onírè lọ. Kò sí bí agbábọ́ọ̀lù ṣe fẹ́ lórúkọ tó tí yóò ga ju orílẹ̀-èdè ẹ̀ tàbí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù fún lọ, tó sì ní nǹkan tí Victor Osimhen tó ṣe ó bí òun ó sì ka òun lára gidigidi. Ẹ rántí pé lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kìíní ọdún 2026 tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí, the 5th of January 2026, òun ní orílẹ̀-èdè Nàìjíríà ló kojú orílẹ̀-èdè Mozambique níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ African Cup of Nations tó ń lọ lórílẹ̀-èdè Morocco, tó sì jẹ́ pé àmì ayò 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní Super Eagles ló fi na Mozambique, èyí tí Victor Osimhen tó gbá góòlù 2 wọlé, Ademola Lookman ó gbá kan wọlé, Akol Adams òun náà sì gbá ọ̀kan wọlé. ṣá o, bí ìfẹsẹ̀wọnsẹ̀ náà bó ṣe wá já sáyọ̀ tó, ohun tó fẹ́ bàjẹ́ òun ni ìjà tó ṣẹlẹ̀ láàrin Osimhen àti Ademola Lookman, èyí tó gba orí ẹ̀rọ ayélujára tó rọrùn sí di ariwo àti wàhálà ńlá, ṣùgbọ́n tó jẹ́ pé bó tiẹ̀ jẹ́ pọ́nà ti parí ìjà náà fún àwọn méjèèjì, ṣùgbọ́n táwọn èèyàn tí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún, kódà ọ̀pọ̀ àwọn agbábọ́ọ̀lù tó ti fẹ̀yìntì ní Nàìjíríà iná ti gbẹ́nu sí máìkì lórí ọ̀rọ̀ yìí tó ti ń sọ ẹni tó jẹ̀bi nínú Osimhen àti Ademola Lookman. Ṣùgbọ́n nígbà tóun náà sọ̀rọ̀, John Mikel Obi tó ti fìgbà kan gbá bọ́ọ̀lù fún Super Eagles tó tún gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lórílẹ̀-èdè England, nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀ ló máa jẹ́ kó di mọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ó bà òun nínú jẹ́ kọjá sísọ. Ó ní bí èèyàn bá wo Osimhen dáadáa, ó ní ó jẹ́ ẹni tí ó máa ń fi gbogbo ẹ̀mí tó máa ń fi gbá bọ́ọ̀lù lórí pápá. Ó ní bí kìnìún lion ní Osimhen ló ṣe máa ń gbá bọ́ọ̀lù, nítorí pé gbogbo ayé ẹ̀ ló fi máa ń gbá bọ́ọ̀lù tó sì kórìíra ká máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀. Ṣùgbọ́n ní pẹ̀lú eléyìí, ó ló yẹ kí ó mọ̀ pé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lókìkí tó sì máa bọ́ọ̀lù gbá gbọ́dọ̀ máa gbé ara ìga ju gbogbo ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹ̀ tàbí orílẹ̀-èdè ẹ̀ lọ. Ó ní bí Osimhen lẹ́yìn tóun àti Lookman ṣe jà tán tó wá kọ̀ láti sáré tí ò tún gbá bọ́ọ̀lù mọ́, ó ló jẹ́ nǹkan tó bí òun nínú tó sì bà òun nínú jẹ́. Bẹ́ẹ̀ ló ní bí wọ́n tún ṣe parí bọ́ọ̀lù náà lẹ́yìn tí wọ́n yọ Victor Osimhen, tí Osimhen tó bínú wọlé tí ò dúró kí ẹnikẹ́ni. Ó lélẹ̀ yìí ìwà tí ò dání tó sì ní lòun bu ẹnu àtẹ́ lu Osimhen sí pé kò gbọdọ̀ máa ṣe irú ẹ̀ rárá àti rárá.